Igbesa lápapọ̀ tílé tòkó wọ́n parapọ̀ wọ́n fi mí jẹ ìyálóde gbogbo ìlú Igbesa tílé tòkó. Gbogbo ìlú Igbesa lápapọ̀ tílé tòkó wọ́n parapọ̀ wọ́n fi mí jẹ ìyálóde gbogbo ìlú Igbesa tílé tòkó lábẹ́ ọba wa HRM ọba Abdulaziz Akinde Ìlúfẹ́milóyè 1 the ọlọ́jà ikùn of Igbesa land. Kábíyèsí o, kábíyèsí, Iyalode tá ń jẹ ALHAJA Rasheedat ABIDOYE òun ni wípé kí ó bọ̀wọ̀ fún orí adé tó jẹ́ ọlọ́jà ẹkùn tilẹ̀ Igbesa tó fi sípò. Ó dẹ̀ gba iṣẹ́ tó tóbi lórí obìnrin ìlú yìí, ó gba iṣẹ́ tó tóbi lórí òrìṣà ìlú Igbesa. Gbogbo nǹkan ìṣẹ̀ṣe ọwọ́ ẹ̀ ní gbogbo ẹ̀dá báyìí. Báwo ni ìṣẹ̀ṣe ò ṣe ní parun? Báwo làwọn obìnrin ìlú ṣe ní jẹ ìyà? Báwo náà máa rí ẹ̀tọ́ tó pé lásìkò títí ẹ̀? Báwo lọmọ obìnrin ìlú kéékèèké ṣe máa gòkè àgbà? Ìmọ̀ràn mi fún Iyalode ní kọ́lọ́run á fún ṣe, Ọlọ́run ní dápadà sẹ́yìn. Pípé àsìkò tèmi mo fẹ́ nǹkan tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn obìnrin ó máa jẹ́ nǹkan tó jẹ́ pé a gbọ́dọ̀ gbéyẹ̀wò àwọn obìnrin náà láti parapọ̀ mọ́ gbogbo nǹkan tá à ń ṣe nílùú. Torí àwọn ọkùnrin, obìnrin, àgbàlagbà àtọmọdé ló máa ń sowọ́pọ̀ láti gbé ìlú ga. Ìyẹn mo ṣe pé àsìkò ti tó láti jẹ ìyálóde. Mo dẹ̀ rí pé ìyálóde mo ṣe rí lénìí, ọkàn mi sọ fún mi pẹ̀lú gbogbo bí mo ṣe rí gbogbo àwọn èèyàn ṣe pọ̀ lọ́tún lọ́sì, ọkàn mi sọ fún mi pé a ṣe ìyálóde mú. Ó dẹ̀ mo dẹ̀ gbàládùra pé gbogbo nǹkan tá a rò lọ́kàn pé ní ìgbé gíga sókè ti ìlú Igbesa Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe. Àwọn ló ń wí, àmọ́ ká tẹlifíṣàn.